تبغي للأموم رحيلا ولمحو ذنبك لو أردت سبيلا صل على خير الأنام محمد وحذر ديتا بأن تكون بخيلا. wáàsí òní bàbá wa àgbà Chief Balógun of Ọ̀fà Kingdom, Ìbọ̀lọ́ Kingdom. Bàbá àdínì gbogbo àkàdìrí yàyányá kódà tí wọ́n ní láwàní bá a ti jọ ṣe nìyí. Bàbá Balógun dépò pé wọ́n mọ̀ bọ́lọ̀ ló ṣe àwọn báyìí. Mo láǹfààní ìjọ kan láti ṣe mítí pẹ̀lú wọn wá jálẹ̀. Mo wá rà wọn ọ̀dọ́ wẹ́rẹ́. Gbẹ̀nà jẹun alẹ́ gbẹ̀nà kírun ní gbogbo ọ̀dọ́ rẹ̀ gẹ́gẹ́. Mo lọ́ọ̀rí bàbá tí wọ́n mọ̀ bọ́lọ̀ ló ṣe àwọn èèyàn. Àbúrú ni kéèyàn máa rántí Ọlọ́run náà. Tọ́lọ̀ bá fast forward ayé rẹ̀. Tọ́ba náà máa yẹ kí ló tún kù? Ló tún tẹ́ ni. صلت ملائكة السماء على النبي. Bàbá Balógun wá bọ̀. Pẹ̀lú bàbá Chief Ọlọ́wà. Àfà náà joyè ìlú. Chief Ọlọ́wà nù. Dákun kí ni ń ṣe wọ? Bòló ti dá fún ọdẹ tó ti ní òsọ́lọ̀. والرب صلى واصطفاه خليلا. Àjọ ṣe ni. Gbogbo ẹ̀dá tí ò bá rántí ìpìlẹ̀ yóò bá mi tí ń lọ jẹ. Ìrìn àjò mẹ́ta náà láyé. Ibi àti ń bọ̀, ibi adé dúró, ibi àparí ẹ̀ sí. والرب صلى واصطفاه خليلا. Nínú ìrìn àjò mẹ́ta yìí. Ẹ sọ̀kalẹ̀ nísìnyí. Sọfíù ṣe ọgbà tó jòkè ń ràn wọ́n síbẹ̀ nísìnyí. Eré ẹ̀ tí wọ́n jàlábíà ni. Bàtálíọ̀nù jàlábíà ni wọ́n o. Mo ti lọ mo ti kọjá yìí wọn. Àwọn tí mo tọ́ ètò ṣe gidi bàbá ẹ̀ wọ́n lé ní 40. Ó sì nídìí tó dé ṣe bẹ́ẹ̀. Dókítà tí rìkọ́ọ̀dù mi tẹ bá dé Òkìtìpupa àwọn battalions tó wà níbẹ̀ òun ló kírun fún wa òun ni wọ́n gbogbo àmì tó wà níbẹ̀ ó lóun wọ̀ sáàmì lójú withdraw rẹ̀ wálé. Ǹjọ́ tí mo lọ kí níbẹ̀ tó ní bàbá ní àwọn àmì tí ń sáré pàdé mi níjọ́ náà lọ. على المصطفى صلوا فإن صلاته. Tí kí tí màá dé báràkì báwọn àmì. على المصطفى صلوا فإن صلاته. Òkàmìlà àti ẹ̀yọ̀ bá nẹ́bí. أمان من الآفات والخطرات. Ó ní ẹni náà tó bá ẹ̀yọ̀ bá nẹ́bí. أمان Ìfọ̀kànbalẹ̀ ti rí dé bá ọ. من الآفات والخطرات. Gbogbo orí ibú tí bá ní àti ewu òsì. Ọkọjá ń bẹ̀. أمان من الآفات والخطرات. Wọ́n tàbí ká burú kọlù ọ́ dákùjọ bá nẹ́bí. على المصطفى
صلوا àwọn tó wà bá wọn lógun wá adákẹ́rin wọn bẹ̀bọ̀dá àti yín. فإن صلاته ẹ̀báríkà jímọ̀. أمان من ó kọ bọ̀dá àti ẹ̀ lọ. الآفات والخطرات mọ̀lẹ́bí ra wọn. أمان من الآفات والخطرات. gbogbo olóríire táwọn bẹ ní náà. mo fi abẹ náà fún bàbá wa Balógun. ọlọ́mọdé ogun mú ọ. Àmín. ẹni tí bá rescue èèyàn. Bẹ́ẹ̀ni. ogun ò gbọ́dọ̀ kó. Gbọ́dọ̀ kó o. ìlú òfìjìnà. Bẹ́ẹ̀ni. kódà bàbá Balógun ayé ò ní rí ibi ẹdẹ dúró. Àmín. Ige kéèyàn ò dépò tí ẹ dé yìí Tọ́dé. kó wá bàbàrà Ọlọ́run. Ó bá bàrà Ọlọ́run. صلى عليك الله يا عدناني gbọ́dọ̀ tún wọ̀. يا مصطفى يا صفوة الرحمن kí ló dé ìgbàlẹ́nu rẹ̀. يا ربي بالمصطفى العدناني فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. mo kí àwọn àfa ńláńlá tí wọ́n yàwòrán mímọ̀ tó fi wà á ké. Òbí wà á ké. bàbá Balógun báyìí kan bá ṣáájú kó yẹ bẹ̀ ni Bẹ́ẹ̀ni. kò ní wù á ṣe. Ló wá sí. àwọn tí wọ́n tẹ ìgbẹ́ mímọ̀ bá Nà. tá a fi rin ọ̀nà tó tọ́. Nà. àwọn tí wọ́n jìyà kéwú Tí a ké ó. ọlọ́ba kẹwọn Bá a kẹ́wọ̀n. bó lọ wí. يا ربي بالمصطفى العدناني صلى عليك الله يا عدناني ẹ máa sọ bẹ́ẹ̀. يا مصطفى يا صفوة الرحمن. bàbá wa fàgbà Bàbá wa fàgbà. bàbá wa aláàjì àgbà Bàbá wa Lájí àgbà. bàbá olúwa sí àgbáyé bàbá lágége Agége. bàbá lágbàjì àtàwọn àfa àtọkọ ògbó wọn Tọkọ wọn. ọlọ́ba kí ẹ papọ̀. Bá a kẹ́wọ̀n papọ̀. àwọn tó bí àwa náà Tó bí àwa náà. àwọn àtọ̀nìdọ́lẹ̀ àfa ọlọ́ba kí wọn Bá a kẹ́wọ̀n. àtàwọn alára ṣe wọn Ọlọ́run ṣe wọn. lórí bàbá dùndú Lórí àwọn bàbá dùndún. bàbá dùndú tòní náà ní Àwọn náà ní. àná ní gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni. náà سماء فوق السماء ونال قربا وخاطب ربه وحوى بعينه ẹ̀yọ́ ọmọ mi wí. وخاطب ربه وحظى بعينه صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. atọ́rọ̀ Àtọ̀rọ̀. kábíyèsí ọlọ́fà Kábíyèsí ọlọ́ba. ọlọ́jàrá wọn máa lé. Yára wọn máa lè. náà يا ربي بالمصطفى العدناني bàbá wa yẹn sà Bàbá wa yé sà. ọlọ́ba àtàsọ̀ láfíà bò wọn. فاغفر ذنوبي ثم أصلح شأني. ẹ tó bá dẹ́kun ọ̀la Tó dépò ọlá. yóò mọ̀ kí òye ká burú sí ọ̀la. Allah.
igi tí ò bá ń léso tí ò léwé ní wọ́wọ́ ti bẹ́ẹ̀. Allah. tí igi bá tóbi jẹ́jẹ́ ń sinmi lábẹ́ tó léso lórí. Tó léso lórí. tó bá wó iye tí lábẹ́rẹ́ ni ó sẹ̀sìn. Allah. فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. Bàbá Balógun. Bàbá Ṣáò. Bàbá Ṣáò. Bá a daṣọ lábẹ́ àbó Ṣáò. Àmín. Bàbá Sálábà jẹ́ ọmọ wa dáadáa. Ọmọ wa dáadáa. Pẹ̀lú gbogbo òjò yìí. Àmín. Mo kẹ́yìn jà Màbúrúkù kọ́ yìí. Ọmọ Ajídọ́gbọ́n. Ọmọ Ajídọ́gbọ́n. Òun wo bí tó ń wo náà bí ṣe wá sí tó. Bẹ́ẹ̀ni. Ìkànnì ọ̀sán wo lọ́kàn bẹ́ẹ̀. Ọ̀sára àwọn èrè ìjà lálẹ́. Alhamdulillahi alladhi a'tani هذا الغلام طيب الأعدان صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. àwọn yìí nínú ọlọ́wọ́ láyé gè. Mo kí gbogbo yín jẹ̀ máa. Bàbá kì í. Àtọkùnrin àtobìnrin. Ọlọ́run jẹ́ àjọ sórí ire. Jẹ́ àjọ sórí ire. Bàbá ọlọ́wà. Bàbá ọlọ́wà. Ọ̀rọ̀ là ń bá bọ̀ láti jẹta. Láti jẹta. Ọ̀rọ̀ tẹríba ni. Bẹ́ẹ̀ni. Jàmá. Jàmá. Ohun tí ìyá ní tí ìbí bẹ́ẹ̀ tẹríba. Oore ni. Oore ni. Àwọn bẹ́ẹ̀ yóò bá sọ̀lù yóò di bímọ lọ. Yóò di bímọ lọ́wọ́. Ẹ tẹ̀lé mi. Oore ní fi pilẹ̀. Ní fi pilẹ̀. Àmọ́ tí yóò bá sọ̀rọ̀ yóò jẹ̀bi kẹ́yìn. Yóò jẹ̀bi kẹ́yìn. Ẹni bíi kíni. Bíi kíni. Àlẹ́ àìmù. Oore ní kéyìn ó nímọ̀. Ó nímọ̀. Àmọ́ tó o bá nímọ̀ kàtúrọ̀. Bíi iyẹ̀pẹ̀. Bíi iyẹ̀pẹ̀. Ọ̀wá ní tẹríba ọ̀lẹ́kọ̀ọ́. Ọ̀lẹ́kọ̀ọ́. Ayé ò ní ṣe gbé fún ọ. Allah. Ẹni bíi kíni. Bíi kíni. Kò sẹ́ni tí ó mọ̀ kankan sọ. Kò sẹ́ni tí ó mọ̀ kankan ṣe. Ọlọ́wà ni ṣé wọ́n nìkan ni. Ṣé wọ́n nìkan ni. Mo kà ọ́ lábùkù. Allah. Iná àtàwọn. Ọtí bẹ́ẹ̀ kéyìn jẹ̀dá ni mo yarí fún ọ. Bó o lọ wí. صلى عليك الله يا عدناني Kọ́ni mo kébì yí gbàgbé ọ̀rọ̀. يا مصطفى Lára ẹ̀bùn tọ́lọ̀ fún mi nù. يا صفوة الرحمن. Ẹnìkan bá mi bọ̀rọ̀ kan láàárọ̀ ẹ̀. Láàárọ̀ yìí. Ó ti wá aṣọ léèsì o. Mo wá ní ṣùgbọ́n àti ní òṣèṣì. Àbí? Mo ní ṣùgbọ́n ti wá léèsì. Ṣùgbọ́n wá léèsì náà. Wọ́n ní táyé wà lọ́dọ̀ mi gbà yẹn. Bẹ́ẹ̀ni. Ó ní sọ mo déwájú yín sá. Mo ní pẹ̀lú àfáàní ọba ó lẹ́ gbàgbé. Mo sì kó bàtà rẹ̀ tí ń lọ ọ̀nà. Ó rò pọ́tọ́ ti pẹ́. Èmi ó ṣe kí ni? Ọlọ́run sì fún mi lẹ́bùn rẹ̀. صلى عليك الله يا عدناني. Babalógun. Babalógun. Ìmáàmù Kẹ́bẹ́ tó hàràtà. Ọlọ́mọdé wa ní òsì ṣe. Àmín. Ẹ máa bẹ̀ lọ́rùn rẹ̀ fún wa. Ìmọ̀ tí ó kún àtàbí ní òsè èèyàn wọn lọ́mọdé ní. Àmín. Ìmọ̀ wo lọ ní? Lọ ní. Ìmọ̀ tó onítọ̀ níyì. Tọ̀ níyì pẹ̀lú ẹ̀. يا مصطفى يا صفوة الرحمن. Owó wà lórí mímbà rí báyìí. Bí tá a máa ń gùn. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó bá gùn. Ọbẹ̀ sọ̀rọ̀ rẹ̀ dọ́lọ́. Ọba wo orí àwọn èèyàn kéékèèké. Wọ́n náà tó sì ń wá àmùjẹ wọn, àwọn tó ń ju ọ̀rọ̀ ló pọ̀. Wọ́n lọ́ọ́ fi làákàyè ṣe é. Pé mo kàn kún bíi ni kì í ṣe ni mo lóore jù. يا مصطفى يا
صفوة الرحمن. ló bá ní bó ṣe wáyé kò sí ìmọ̀ tó wọ̀ mọ́. tó wọ̀ mọ́. ẹ dákun ẹ̀yọ́ máa sukùl kóbì ẹkún bí. ẹ má jẹ́ mọ́ ogun yìí ó rọ̀ bó ti mú Nàìjíríà. bẹ́ẹ̀ ni. ẹ̀ ń kàwé ni ẹ̀ mọ̀ bí tẹ́wọ́n wọ́rùn lọ. Allah. ìjọba jáde máa gbé kárí ẹ̀ níbi jẹun. bẹ́ẹ̀ ni. ìwé tí wọ́n ní ẹ máa kàkẹ́ tó máa kọ́sẹ̀ ní sukùl. nílé ìwé. ìṣẹ́ tẹ̀ fẹ́ kọ́ tẹ̀bi lọ sí kíni. tẹ̀bi lọ lé ìwé. aṣọ àni ẹ máa kọ́. àni ẹ máa kọ́. Ya Mustafa. ìmọ̀ náà ló kùn yìí. ló kùn yìí. lẹ́sìn bó sáwọn arúgbó lágbolé. ìyá tẹni tí ń ta lúrú ó ti bí pòfẹ́sọ̀. bẹ́ẹ̀ ni. ilé tẹ̀wò náà kán bẹ́ẹ̀ o. tẹ̀wò lẹ́bàá ni wà tẹ́ bá yà báyìí. bẹ́ẹ̀ ni. ilé tẹ̀wò náà kán. ìyá arúgbó kan bẹ́ẹ̀ tí máa ń tòkó níta bẹ́ẹ̀ pòfẹ́sọ̀ mẹ́fà ló bí. mẹ́fà nílò òdiwọ̀n bí. bẹ́ẹ̀ ni. ó sẹ̀ kújò ní ni wọ́n ọ̀rọ̀ àkéde kan. Ya صفوة الرحمن. bẹ́ẹ̀ bá sì wọ́n tó jòkó ń ta ẹ̀ nàárọ̀ oko ẹ̀ tó sàárù tó tarú tó ebi ọmọ tó dirú dìgbà kì í ṣẹgbẹ́ yín. ìmọ̀ wa pòfẹ́sọ̀ mẹ́fà. يا مصطفى يا صفوة الرحمن. يا مصطفى. bíbélì òní ní sukùl yìí lọrin yálà ló bí. يا صفوة الرحمن. pòfẹ́sọ̀ lóbìn mẹ́ta ló wà ní ọmọ wọn. obìnrin sì yẹ. obìnrin ni a. ìmọ̀ wa gun àfáà yìí. ó gun àfáà yìí. ẹ tẹ wá mi ẹ má jẹ kí ogun yìí o. ẹ má jẹ ogun yìí. àti ó dàn yín ti súnmọ́ yín. wọ́n ti súnmọ́ yín. ogun ọdún tẹ́lẹ̀ tí ó tó láti ti tẹ̀lé ọ kò ní fara hàn ọ́. bẹ́ẹ̀ni. ìwọ sì ní sọ. ìwọ ní sọ. ó wá di Jímọ̀ tó tẹ̀lé. ní ìfọ̀ra kù ní làágùn. ọmọ kankan náwó ni. ó ní akérè ọmọ kan náà. ó ní hàn gbèrè tó bá wù ọ́. ó ní tí mo fẹ́ bí ẹ dákun kí lọ́nà ń ṣe lọ́wọ́ báyìí. ń ṣe lọ́wọ́ báyìí. ọ̀rẹ́ ní gbogbo nǹkan lẹ́mọ̀. ọmọ tó bẹ̀rẹ̀ ìjọba ọdún mọ́kànlá lọ. bẹ́ẹ̀ni. pé ẹ jọ̀ọ́ kí lọ́nà ń ṣe kí ni. kí ni ń ṣe lọ́wọ́. kí ni ń ṣe lọ́wọ́ báyìí. يا رب بالمصطفى العدناني. ọlọ́run ò kọ́ mi lọ tú láṣìírí ọmọ yẹyẹ àwọn obìnrin yìí lọ́nà tó ṣáájú wa ọmọ lẹ́yìn ló kó bọ̀ láàrin èrò ó lọ́rọ̀ èpè kọ́ ntọ́lọ́hún ń ṣe lọ́wọ́ ni ẹ̀ dáhùn ó lẹ́nu ò lè máa yín o ó lè ṣe kí n sọ tọ́lọ̀ ń ṣe lọ́wọ́ ó lè ìwọ ntàwọn ọmọ lọ́mọ ẹni sọ olódà sọ olódà kí n tó lè sọ ẹbọlẹ tó lè fẹ́ kọ tẹ mọ nù. bẹ́ẹ̀ni bọlẹ kakọ yín ké o. ẹ tẹ̀lé mi. bàbá ló bá bọ́ọ̀lẹ̀ ọmọ nǹkan gòkè ni ó ní tọ́lá ń sin lọ́wọ́ mi pé ó ní kẹ́ bọ́ọ̀lẹ̀ kí ni o bọ́ sáàyè yìí. فاغفر ذنوبي ثم أصلح شأني. فاغفر ذنوبي ثم أصلح شأني. jama kí ló ń sin lọ́wọ́ báyìí jẹ́ ẹ̀ mọ̀ ẹ̀ ká jòkó báyìí káàkó nàró káàkó máa jẹ lọ́wọ́ káàkó máa kú lọ́wọ́ kó máa bí ẹ̀ka lọ́wọ́ káàkó máa jóná lọ́wọ́ kí ni wọ́n sílẹ̀ lọ́wọ́ ní ìsìn. gbogbo tá a bá ti ń ṣe lásìkò tá a ń ṣe lọ́lọ́run ṣe kí ni. ní ń ṣe lọ́wọ́ náà nù. àwọn ojú kan náà ló wà mo tí o máa ṣe ní òpapọ̀. سما فوق السماء ونال قربا. وخاطب ربه وحظى بعينه.
ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọjọ́ kan náà la ní. bẹ́ẹ̀ ni. àná ti lọ. ó ti lọ. àwa ká ní mọ́. àwa kọ́. ọ̀la tí ń bọ̀ àmọ́rú ọmọ tí ó bí. yóò bí. gbogbo wa tá a jòkó ìwọ́n ti yàn á jẹ rí. wọ́n ti yàn á jẹ rí. gbogbo tó yàn á jẹ wá kú dàbí dèèyàn. Allah. wọ́n tún máa ní bàbá ní awárí ni yóò dá di bàbá. àbí. kì í sọjọ́ orí mọ̀ kádàrá ló gbé àfò. bẹ́ẹ̀ ni. pèsè ọ̀rọ̀ ọmọ tó ní òní dèèyàn ọ̀ tọrọ jẹ lọ́wọ́ ẹ̀kẹ́ yìí. Allah. làwọn náà gbọdọ̀ ṣe wọ̀ torí àká tó bọ̀ náà lójú àná náà ti dèèyàn. Allah. ẹ tẹ̀lé mi. náà. ọmọlé adákẹ́rẹ́ ti ń já náà sí. jáná sí. bá ń já sí. A'udhu billahi bọ́dà rẹ̀ ń wù ọ́. A'udhu billahi minash shaitanir rajim. inú bọ́dà rẹ̀ ti dùn. Bismillahir rahmanir rahim. ẹ bá rí ká jí mà. Wa ibadur rahmani. ọlọ́láwọ̀ ẹrú mi. àwọn ẹrú mi. Alladhina sẹ́bi ló gbé náwó báyìí. yamshuna ala al-ardi hawnan. àwọn lọ́wọ́ tí ń rìn lórí ilẹ̀. wọ́n rìn lórílẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́. jẹ́jẹ́. jẹ́jẹ́. ẹ tẹ̀lé mi. náà. kí mo pè é jẹ̀mọ́. jẹ́jẹ́. ẹ yà wá kí mo pè é. jẹ́jẹ́. àṣẹ́bà ìlà burú tó. náà. dọ́tà mọ̀ rẹ̀ ò tí ì yàn. ọmọ ẹsẹ̀ bíi ilé ìdí. ọ̀sẹ̀ lọ́nà. ọmọ ẹsẹ̀ ó sàyẹ̀dẹ́ rí sẹ́tì gba 30,000. 30,000. lọ́n fínra ara àgbólé. bí ẹ bá ra kó kò tó gba abẹ́rẹ́. bẹ́ẹ̀ ni. 30,000 naira. bẹ́ẹ̀ ni. jẹ́ sọ fún ọ gbogbo ẹni tó ọmọ rẹ bá yàn ló yẹ kó gọ́jù. ó yẹ kó gọ́ọ̀jù. ayé ò ní pa ọmọ ni wọ́n fi pọ̀ ọ́ lẹ́kùn. bẹ́ẹ̀ ni. òun náà lé. ìgbéraga tí ń dán láàmú wọ́n jà sunkún rẹ. Allah. ọ̀n bẹ́ẹ̀ tó ọmọ rẹ òyìn ẹ̀jà. ọba ajá. ọwọ́ ọmọ rẹ sakọ dókítà bẹ́ẹ̀ dé ó dé ní ọjà bí ò bá dé máa wò tọ́ sí. bẹ́ẹ̀ ni. iná nu ọmọ mi ṣàtìyàn. àtàyè obìnrin tẹ̀ fọkọ yín fẹ́ràn. dádì wọ́n bú mi o ọkọ náà ń bọ̀ lóyún ọkọ̀ kókò lọ. ọ̀ sì ń kó ẹ̀ tí òwúlò náà wàá fẹ́ ọ ọkọ rẹ ti ń yọ ọ lò bọ́ sí wà lódòdó wèrè àgàtúkẹ́ ní ọkàn fi ọ lọ́pọ̀ lọ sí ẹbí ọ̀sẹ̀ dá dábẹ́ nàìjíríà. Wa ibadur rahmani. ẹmu rẹ kọ́kọ́ yín. Alladhina yamshuna ala al-ardi hawna. bàbá lè dùndú. bàbá lè dundun. ẹ̀kejì tí máa gún yàn. tó kún yàn. téèyàn fi ní tẹríba oníkéyìn ò lẹ́sìn kó ní tẹ̀sùbá. náà. gbàtọ̀ wa fàṣẹ ńkọ́ ṣé wọ́n lọ náà. àbí. ọ̀rọ̀ àmì yìí ń dẹ́rù àwọn èèyàn. náà. ẹ wo ẹ wo. lọ́dún òní lẹ́bùrà tí mo yàn Bẹ́ẹ̀ni. 1,000 rakas ní kí ló kà ń bẹ̀. kí ló kà á. olúwo lọ yàrá rẹ. ẹ dákun náà. màá já ẹ bọ́ àbí kí ló ń tẹ̀sán fún ọ ni ó dà kú lómi. lóbi. Wa ibadur rahmani yamshuna ala al-ardi hawna. babalógun babalógun. náà ní ọlọ́run tí wọ́n sàpamọ́ wọn ò ní jẹ́ ọmọ ibi tí a dé dúró. bẹ́ẹ̀ ni ọ̀farama. ìjọba bá gẹ́ẹ̀tì wọn báyìí wọ́n kàn tó dọ̀nà òru ni. bẹ́ẹ̀ ni. ẹ̀yàn máa ṣe wá sọ́ di bàbàrà. sọ́ni bàbára. ọwọ́ akọni sí ọlọ́fà àwọn ìwájú central mosque ẹ̀. ọwọ́ ayẹyẹ fílà ń bẹ̀ torí kíni orí kíni. dúró de Dangote bẹ́ẹ̀ ni ó dé tán. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. kódà wọn ò ní rí omi tó pẹlẹbẹ dé wọn kàn kírun sí yẹpẹ láàrin ọlọ́nu lọ́run. ìhàlẹ̀ ní alìmánu àhúnà wọn ti ń jí ọlọ́run àyàwá ló wà. àyà wa ló wà. ẹ̀kejì tí fi jẹ́rìí ẹ̀ ẹni kíni kíni. níjọ́ Jímọ̀ náà. àfáàgbà àfàgbà. ẹ̀gbọ́n àfáàgbà ni náà. nígbà tó wọlé àdúrà ó wọlé àdúrà fún 30 ọdún àtọdún mẹ́ta àtọ́dún mẹ́ta. ló fi kí ọlọ́run tí ò jáde Allah. ọlọ́run ni mo dọ̀ ọlọ́run ló bá jáde tó bá jáde. ó wá níjọ́ tí ó wá Jímọ̀ òun ló wá kẹ́hìndé wọ́n ń tẹ àwọn èèyàn mọ́lẹ̀ ń tẹ àwọn èèyàn. Nábìlà ó dé ìta kọjá lọ. tòmí déwájú tó déwájú.
ó wá fún ọmọ kan. gbà tó yá ìtọ̀ àtìgbẹ́ kan gbọ́lẹ̀ kan náà ni. bá ń gbọ́n. ojú wa ń ro láti ti padà sí. láti padà sẹ́yìn. ọmọ wa bí ọmọ kékeré. ọmọ ike. ó ní dáàdì. ó jẹ́ pé ẹbẹ̀ tọ̀. ẹbẹ̀ tọ̀. inú rún yín. ẹbẹ̀ sì gbẹ̀sẹ̀. ìgbẹ́ dé bọ́. ara ní. ẹ máa ń láàgùn. ọmọ nǹkan ní ó dáa ní ìsìn. ó bá bá mi dì tó fi kọ́rùn. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. kiri tó fi kọ́rùn yẹn ní ọmọ amẹ́ka. ó kàn fi kọ́ bàbá lọ́rùn. ó fi kọ́ lọ́rùn. nínú mọ́sálásí. yóò balẹ̀ báyìí wọ́n ní ẹ káàbọ̀ ọ̀gá wa ti sọ pé ń bọ̀. ọba mu wọ tọ́ílẹ̀tì. ó bá wẹ̀ ó sì kún tí ó sì. ó tún fi kí ní nkọ́rùn ó tún balẹ̀ nínú mọ́sálásí padà. lọ́nà àgbà tán kí ó tún balẹ̀ ọkàn tó parí ẹ̀. ó wá sọ sí létí. ó ní bàbá sẹ́wọ̀n bí ẹ lọ. ó ní màmúsá lọ wọn dé. ó níbi tẹ́ ẹ lọ síbi tí mo wà yìí ìrìn ọdún 11 ni. bí táwa ti wá kírun. tẹ́ ẹ bọ̀ tẹ́ntẹ́ ogun èèyàn mọ́lẹ̀ gàràgàrà. ẹ mọ̀ọ́dún tẹ́ntẹ́ mọ́lẹ̀. ẹ sọ gbọ́dọ̀ tóbi jèrè. wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hauna. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín. ó dọ́wọ́ yín. kẹ́yìn ó ṣe wọ̀. n ti ń jẹ́ èèyàn ó pamọ́ sára wa bí náà ṣe pamọ́ sára òkúta méjì táwa fi kanra wọn tí ò ní sá. wa idha khatabahum al-jahiluna qalu salama. ẹ̀kẹta tẹ́ dì mú abẹ́fẹ́ sọ fún yín. bàbá ológun ti ní sọ. bàbá mọ̀búkú náà lè jẹ́rìí. lọ́bùrú ọ̀tún mi lọ kúta. wa idha khatabahum al-jahiluna qalu salama. mi náà ló sì mí lọ èmi ò sì mọ̀ ẹ̀ ní ìbára ló mú mi lọ mọ́ kí n dákú ó dàbò gbèmí lálẹ́ yìí. wa idha khatabahum al-jahiluna qalu salama. kódà àpẹẹrẹ tẹríba oníkànnì tí ó mọ̀ ọ́ kó bú ọ mọ́jọ́ dùn ọ́ kò mọ̀ ọ́ ni. wọ́n ti tàwa bẹ̀rẹ̀ wò wá nígbà yẹn bí ọdún 3 sẹ́yìn. àṣìlá àbúrò tí o ti lọ́jọ́ kọ́gbà yẹn ọmọkùnrin bá dé lórí gàgà òsìkòkòtà àti ẹ̀tàn náà wò ó sẹ́lẹ̀gbọ́dá wà lé wọ́n mọ̀ bá wíkẹ̀ àti ẹ̀ tó wà lé wọ́n ní ẹ wọlé ẹ̀ bá. ní tàwa ní àyè lẹ́yìn bá ló bá lọ sí ogun ìmọ̀ tó bá sọ ló bá padà ọwọ́ ikú ti bèrè ẹ̀ nìyẹn èyí ń kà ọ́ ni tani bọ̀bọ̀ ọba tó ní mo yọ ọjọ́ ìdí ó kọjá kò mọ mí ẹni tí ò mọ ni ní fi ní sí ẹ ẹni tí ò wá mọ èèyàn kò ní sẹ̀ríà ntọ́jà tó mọ̀ ọba rí òfin tó bá bá wí lẹ́rú ó pẹ̀lú tí ò mọ̀. wa ibadur rahmani ẹ̀sìn jẹ́jẹ́ alladhina yamshuna ala al-ardi hauna. ẹ̀kejì tẹ́ fẹ́ gbọ́ ọkùnrin yẹn ní wọ́n lọ jọ́rọ̀ mi lọ́rọ̀ àti sìn ọ́ ọlọ́run dà mo fún ọ níyọ̀ǹda. ó wá sin ọlọ́run fún 50 years. 50 ọdún. ẹ wá wo tọ́lọ̀ fi rọ̀ lọ́rùn. ẹ̀ẹ̀kan lọ́dún ní máa jẹun. ẹ gbọ́ ẹ̀ẹ̀kan lọ́dún. yóò gba àwọn ojú ọdún ni.
ó wá pé ó pé ẹnìkan wá ní sọ̀rọ̀ ó ní sọ̀rọ̀ ìwà àfà tí wọ́n bẹ̀ ládùúrà náà bí ò bá gbà kó gbanú gbanú ẹ̀yìn tẹ́ bẹ̀ àfà ládùúrà náà tẹ̀lé ó gbà tẹni ó gbà tẹ́ ìbẹ̀jọ rẹ̀ sùn dókítà gómìn lábẹ́rẹ́ tí ò ṣiṣẹ́ rí àbí tí mo fọlọ́pàá nù ó mọ̀ ṣẹ́ ara tèmi ló ti ṣiṣẹ́ Allah ó ti gún àìmọye rí kó tó kàn mí bẹ́ẹ̀ni ẹ̀ẹ́dẹ́ ló mọ̀ sí abẹ́jù láyé ṣùgbọ́n ó la kò yẹn tó kú àbí èyí kú sọ̀rọ̀ dókítà ni àbí tọ́lá bá ṣàdúrà kò gbà sí kò pẹ́rẹ́ lọ́lọ́run ọ̀rọ̀ ìṣẹ́ ni ọlọ́run ò sì gbà nù. ọlọ́run ìṣetán ti ẹnu ní ẹ bá kó ṣẹ́ wá kó wá ló bá ní ọlọ́run standing order mi níwájú rẹ náà olùkọ́ ti pé 50 years báyìí kí n ti ń sìn ọ́ títí ń sìn ọ́ bẹ́ẹ̀ bá mú èsì dábàá rẹ̀ bá mú un tó tọrọ mo fẹ́ kọ́ ṣe kó sí ọlọ́run kẹ́ wù mí wọ̀ ní aláì. ọlọ́run wá sí kò sí ó wá dorí kò rí báyìí náà ó sì lọ ọdún kan tí ò sí rí òun òun bó ṣe tó yìí. pẹ̀lú bóun ti ṣe khairu zamani خير الزمان فلا يجيء بسرعة gbogbo tí o bá dáa tí ó dáa ọkọ̀ tàwa fún ayé kaná tí kò máa burú fún ọ lọ́nà Allah kó tó wá bọ́ síbi tí o dáa Allah ẹ dá mi lóhùn náà ẹlòmíì gbé gánà rí mi gbogbo èrí ó padà sí kútú wẹ́ńjì bẹ́ẹ̀ni ó wà lọ Kaduna ó lọ ó wà padà ọdẹ Èkó Yaba Ìkó Yaba Ìdó ó káàkiri káàkiri àsọfà ni ó ti kọ́lé. yóò ti kọ́lé لا تقنطن إذا الزمان نباك jẹ̀mọ́ jama tó o bá bẹ Ọlọ́run tí o ti gbà tí o ti gbà mọ́ jà kan mọ́jà kan o n tó ń béèrè Ọlọ́run ti sí àmọ́ ó fẹ́ mọ odi yí ọ̀ká kọ́ni bá gbádùn ẹ̀ mo ní. lè gbà وإذا نبا فالله قد يكفيك kò sínú orí búkà tọrọ nǹkan kọ́ lọ́ọ́ má ti ṣe é wọ́n ti ṣe é tó rà àgbà kó lè ṣe bẹ́ẹ̀ni ìwọ lọ ń kánjú wọ́n lọ ń kánjú o kọjú sí mi náà wọ́n tọ́ ti tó ní ọkọ lọ́tọ́ ló ti fún ọ lọ́kọ ọ̀rẹ́ rẹ̀ wá kàrà sọ káràn sọ ó ní kí n sáà ti rí kan sá bẹ́ẹ̀ni ìkan tó rí ló fẹ́ pa ọ́ yìí báwa lógun náà wọ́n ṣáájú èèyàn níyàwó ni wọ́n níyàwó ju ìyàn lọ bẹ́ẹ̀ni wọ́n ṣáájú èèyàn lọ́kọ ni wọ́n lọ́kọ jù ní lọ kódà wọ́n ṣáájú èèyàn bímọ ni wọ́n bímọ jù ní lọ ọlọ́run ọmọ yọmọ tẹ bí ṣáájú tiẹ̀ títí ó padà rán wọn ṣe. Allah وإذا نبا فالله قد يكفيك báwo ló ń má bínú ẹ má bínú ilé tí bẹ́ẹ̀ má tẹ́kẹ́ tó wáyé bẹ́ẹ̀ni àṣẹyìn lẹ́yìn ní baba ńlá gbogbo wọn. Allah خير الزمان فلا يجيء بسرعة kí ló ń ṣe wọ ọ̀dọ́ tó ń kẹ́jú tó ń kánjú tọ́lọ́ máa fọ́lé ọ̀tí ìgbé tẹ́tì àbí ọlọ́ ti pẹ́ kọ́ tó lówó bàbá rẹ̀ 70 gan tì ní. tó ti ní ẹ̀kọ́jú síbì náà ṣẹlẹ̀ ra àdá ẹlẹ́màá kún ọmọge bẹ́ẹ̀ni ẹ̀bá tí mo rí ẹ pa ojú kòkòrò ni ẹ bẹ́ẹ̀ni jòkó kiri ẹ. kókòrò والبيض سوف يصير يوما ديكا bí obìnrin ṣe lálùbáríkà tó yìí lálùbáríkà tó yìí fake life ló fẹ́ pa wọ́n. bẹ́ẹ̀ni Now, fake people. والبيض سوف Dáná rí ọ sílẹ̀. يصير يوما ديكا Ẹ̀yin omi lóbìnrin ẹ̀ ní síléyà. آمين Ẹ yájú yín dáadáa o. ẹ̀yà ni o Sọ̀rọ̀ ètò mu ọ̀nà bí tẹ́tí ń ta kẹ́rẹ́gẹ́dẹ́. bẹ́ẹ̀ni Torúkọ náà sì tó wù ọ́. Kò ní ju tó fẹ́ fọ náà lọ. Bẹ́ẹ̀ni. 5,000 tó ní péré náà nà. Kò kù síbi pa olè ni wọ́n. والبيض سوف يصير يوما ديكا
balógun ẹ dákun gbàdá àti ìní àwọn tẹ́lẹ̀ àwọn ò lè fẹ́ a tí wọn ò sàgbàkọ̀ báyìí mo ṣe sáà tí wàá ní báyìí jama ẹ̀yin tẹ́ ń kájú ẹ̀jẹ̀ má pèjú wa fún yín kẹ́yìn orin láti bí ìlọ yídì nínú òrùkó láàgùn sẹ́bẹ̀ ẹ̀kọ́ ẹ wá tẹ́ ẹ sì fún ṣẹ́jú márùn kí ni ó ṣe yóò gbàgbé wàhálà mi ó lè pẹ́ kó tó dáa fún ọ gbàgbé ẹ̀ tó bá ti yá. látọkùnà kọ́nà ìlà zamanu nàbàkà. ẹ̀rí ti fọlọ́wà ni agbàwẹ̀ ara ò dínkù. bẹ́ẹ̀ni. àṣẹ bọ́ọ̀lù ọlọ́mọ mi. látọkùnà kọ́nà ìlà zamanu nàbàkà. ìtẹ́ríba ní kàlọ́ba. bẹ́ẹ̀ni. èlò lọ nígbà tó ṣe gàràgàrà. ọ̀kadà ẹ̀sítọ́lmẹ́ǹtì. ló wá kọ́ sí lẹ́yìn ọ̀la bí wọn nù. rárá kìnnì. وإذا نبى فالله قد يكفيك. orúkọ ọ̀tẹ̀ ayé yìí ti ń gùn Suzuki tí o sì lórí gbámá yóò wá tẹ̀kẹ́ ikú níbi kíní abẹ́bẹ́ rẹ̀ wọ́n á kọ́ tiẹ̀ dá ọmọ ẹgbẹ́ ẹ̀sán ni kíni sásán ni yìí. ẹ̀sìn yorùbá nàbì. Allahu alayhi wa sallam. bọ́ọ̀lù wí. wa idha naba. Babalógun. fallahu qad yakfika. ẹ̀mí rẹ wá ní kílódé ọ̀dọ̀ orí kodò ẹ̀wọ̀n tó wá sọ. torí ẹ̀rọ mi létí mọ́. n sì parí ẹ̀. wọ́n ní ó wá dákọ̀ rẹ̀ lágbájá àsọ̀jẹ̀ ń pa. àìsùn rẹ fún 50 years ọwọ́ abéèrè kẹyọkan ọlọ́wọ́ afọ àsìkò gbà ọ́ lẹ́rú ojú wa tì í ọlọ́ọ̀ni tó fẹ́ kó ṣe lójú ẹsẹ̀ ó wá ṣẹlẹ̀ ọlọ́ọ̀ni kọ́ lè mọ̀ pé kì í ṣẹ̀ṣẹ̀ rẹ mo fẹ́ ìtẹríba rẹ ni mo fẹ́. bọ́ọ̀ ti ń sìn ní ẹ̀mí rẹ ti ga pé ọ̀ tó ntọ́ba béèrè gbọ́dọ̀ mọ́ fún ọ mo wá disappoint yẹ ó yìí ló lè pé pa tí mo fẹ́ kọ́ wí náà ní pé ọ̀sẹ̀ kéde gbàtọ́ ti wá wí mo gbàdúrà rẹ nísìn sọlẹ́mì rẹ kọ́ jẹ pa. khayru zamani fala yaji'u bisur'atin. mufti ọ̀rọ̀ tí mo sọ fún ọ lóru nù àti ohun tí ń jáde sí lọ́wọ́ ẹ̀ gbàtí mo jáde tán tí gbogbo rìn àjò tí mo ti náà wò rí wá wò lórí bàbí mi ha ẹmu ẹ kì í ẹranko bí òrẹ kọ èmi lọ́nà arrest báyìí wà ní ẹwà mi ẹ̀rí bá jẹ ń pa tí mo sọ fún ọ mo rẹ̀ mi tèmi síwájú àṣetá ń bẹ lọ́n pé kó má mú àwọn èèyàn tí wọ́n tẹ́wọ́ àdúrà tí ó lọ àṣebẹ̀ ní tìrí àdánwò tèmi. والبيض سوف يصير يوما ديكا. máa ní lẹ́nu pé àṣẹ ìjẹun pa tọ́ba ti ní mò ń jẹ́ nǹkan olórí máa jẹ́ nǹkan ò ní nǹkan máa ní nǹkan ò rí nǹkan máa rí. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ظلوم كما تدري. Babalógun. سترت عيوبي. ayé rò pa dáa ni. يظنون بي خيرا. bí kálukú ti gbà àwẹ̀ tá a dúró yìí wọ́n rò pa gbà àwẹ̀. ẹ máa tọ́ láì tó àti kí n sì àdéhùn ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí. وما بي من خير. wọ́n náà tó gbà àwẹ̀ tó wọ́n ti gbé ọlọ́kọ̀ bọ̀ lẹ́yìn ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí tó lè sọ pé ọmọ mọ́.
tó kásá mú tó sáré lọ èmi ni hẹ́ẹ̀ tiẹ̀. يظنون بي خيرا. jẹ́mọ́ àṣírí ẹ̀tọ́ náà wọ́n bá tún tiẹ̀ ní òtún kò sẹ́ni ó dá àfọlọ́hún. وما بي من خير. mọ̀búrú gbogbo. wọ́n lọ láwẹ̀. adìẹ tó ọjọ́ lò ní ọjí ni. adìẹ aládìẹ. àbí. ọlọ́run láti ẹ̀kọ́ ti tẹríba. tọ́ ọ̀rọ̀ kí ọ̀jẹ̀ ń pa. ntọ́ wí náà ló jọ mí lójú. gbogbo ntọ́ ṣe ní 50 ọdún mo kọ̀ndẹ́mù ẹ̀. ní orí. ntọ́ ọ̀rọ̀ ń ṣẹ́jú kan ni mo fọwọ́ sí. ولكنني. jama. ṣé mo lè fi ra mi ṣe wá sí. ṣé ìgbà bẹ́ẹ̀ gbọ́. àràbá tẹ̀lé tiẹ̀ lọ. méjì lọ kú àwọn gbogbo yín. èmi ẹ̀ lákọ́kọ́ ọjọ́ kú lé. ẹ̀yin wá bá mi ni. bàbá balógun tẹ̀ gbà yìí fún bàbá. laba dé ìdí Kaaba. àtàwọn àgùntàn àṣùkú tá a sì. Sherifu dúró báyìí bàbá tí òfin àwọn dúró báyìí bàbá balógun wọn fẹ́ ṣubú wọn fẹ́ tẹ̀ wọ́n pa wọn á dùn ẹ̀mí bàbá wọn dákun ìlú náà di ìkàtà ń pariwo nítorí náà dọ́là tó wà lápò mi 2.5 million ni ẹnìkan sì sí kùn báyìí ẹ̀mí wa gbé wọn ò yọ owó rẹ̀ kẹ́ni káì wọn tẹ̀ àbá ìpa. wọn dùn ní bàbá wọn mo rí báyìí àwọn ìgbọ̀dọ̀ sọ bàbá yẹn lẹ́gbàá náà yóò kúrò àná bó ṣe mú wò mí náà ọ̀bùrú kan rántí ẹ̀yin náà wà mọ́kà mi tí mo kú òní lé ní ọlọ́rọ̀ lọ́hàkìbọ̀. ولكنني عبد ولوم كما تدري. سترت عيوبي كلها عن عيونهم. àbí dájú ń lọ tí mo ń lọ ìbòkun àbí lọ́dọ̀ NASFAT tí mo dé ìlú kan bẹ́ẹ̀ ní dákọ̀ ìlú yẹn lọ́rọ̀ máa lè wà ń bí kó má ní ìlú nìkan ṣe mọ́ n bá kó ọkọ̀ méjì lọ́wọ́ padded v-boot àti wagon v-boot níjọ́ náà lọ́wọ́ méjèèjì ní gbogbo mo tún wá ní méjì míì labádẹ́lu yẹn ọkọ̀ kan bá jáde òun akọ̀ kan ọlọ́run yọ mí jọ náà ẹni tí a bí ilé náà wà kan òun apply break báyìí ó ní gbà ó ọkọ̀ méjì sí kọ̀ndẹ́mù lẹ́ẹ̀kan náà èyí tó wọ́n sọ kínní Sharifu gbogbo ẹ̀ ló bá bọ́lẹ̀ inú ọkọ̀ oríyé mọ́tò wa dà orí pé nǹkan ti ṣe kó wá rà mú ọkọ̀ sí ló dúró tì í ń gbé bàbá mọ́tò dàbò láwà múlá àgbẹ̀rẹ̀ láwà abáró mu iléyà èyí tó jà náà sí náà ó fẹ́ lọ sọ dashboard èyí lè wá hàmúlá bàbá tó yọ náà mo rà wí. والبستني. gbọ́dọ̀ wa kàn náà òun tó wà kọ̀ kò mọ̀ bí ó wà mọ́ mo wá sílẹ̀ kó wá dúró ọkọ̀ yìí ti ń sẹ̀fí mo wá gbòdì náà mo ní mo jí ní ọ̀tún náà gbọ́dọ̀ wá ní híhà. jẹ̀mọ́ èmi tí mo kó ọkọ̀ méjì kó lé àbá tó bọ́ ọ́nà mọ́tò pààkì rẹ̀ níbi tẹ́tí ń lòlù gbogbo aṣọ mi ẹ̀jẹ̀ ti yí léèsì mo wọ̀ léèsì olówó ńlá ti ya kutukutu wọ́n ti ń dúró dèmi lójú agbo mo kì í tún tọ́ ìbọ́sì mi wọ́n lọ lóyè o pẹ̀lú aṣọ tí ẹ̀jẹ̀ wà bẹ́ẹ̀. والبستني. èmi tí ń kí tó dàbọ̀ tí mo sí èsì bá rí nínú fíìmùtù àṣẹ rẹ̀ ń ti ọkọ̀ débẹ̀ ni. ثوبا جميلا من الستر. tọ́ba lọ wọ ara ọkọ̀ nìsín àrò tó yìí rẹ̀ bẹ́ẹ̀. yàtọ̀ ọ̀rọ̀ wí. يظنون بي خيرا. Sharifu wa ó ní
ní yé ọkọ̀ wa dà ọkọ̀ rẹ̀ ọkọ̀ méjèèjì wọ́n kà tó rẹ̀ wá sínú àgbàlá mi bí ṣe ń wà wúrọ̀ bànújẹ́ lára wọn nù. wa ma bi min khairin. jama jama mo tọ́lọ̀ wù fún mi lẹ́ẹ̀kan náà ó sì gbà lẹ́ẹ̀kan náà. Allah walakinnani. mo ń sọ yìí kẹ́lẹ́ mọ̀ pé tí mo ká sínú ara mi kí tó di tí mo dà pọ̀. abudun zalumun kama tadiri. tọ́lọ̀ bá bu aláṣírí. bàbá ẹ má jà á fi ayọ̀ fọ́. wọ́n náà wá pákéjì ara rẹ̀. bọ́lá ṣe ṣe ọtí tó ń jẹ lọ díẹ̀ o. farabalẹ̀ tó bá ṣe gíragíra náà ó jẹ ọbọ ni. walakinnani abudun zalumun kama tadiri. ẹlẹ́kẹ̀tẹ̀ ní kí ni. ẹ̀ dá mi lóhùn. tí ìmú yẹn ní tẹríba àlùkò wà kéèyàn lágbára ó sẹ́yìn nígò kẹ́ò ilẹ̀ èyí ò gbẹ́ ní kéde gbogbo ọmọ tó ọ̀nà nínú náà ọkọ tó kú. nǹkan bẹ́ẹ̀ tí máa lù yẹn bí gbogbo yín ló lù yìí ẹsẹ̀ yóò fún yín ní 40. mo wá pè ní jòní yóò bẹ́ bọ́ọ̀lù wọn ní fìdí yóò gún lọ́bẹ̀. mo wá ní wá àwọn ọmọ tó ń nà ojú wa sí náà mo ti pè ó nà wọ́n ní ìsìn àwọn ní tó bá mọ̀. ẹ̀dúró balógun ló wà ń bí eré ìpàdé ń ṣe nítorí wá wá nù sọ̀pọ̀lọ́ sọ̀kí kí lẹ́ wá yìí fún ìwọ náà fẹ́ mú tiẹ̀ ìyàmú tirẹ̀ bó lọ wí. yazununa bi khaira. èmi rí epéré ìpàdé ń ṣe kí lẹ́ wọ ẹ̀yìn fún. wa ma bi min khairin. ọ̀rọ̀ ọkùnrin tó lójo ó ti kó bàtà yóò ọ̀nà. ọlọ́run jẹ́ alálùbáríkà. àmín. wọ́n tún bọ̀ sọ lónìí. tí bàbá ń sọ yìí. ọlọ́run nìkan ló wà perfect. stability ò sí fáwa o. ọlọ́run nìkan ló ní. tọ́ba ti mọ̀ bẹ́ẹ̀ lọ yá ìtẹríba wá sọ di ìwà rẹ̀. gbogbo ìdá tí wọ́n máa tẹríba ayé òní wá sí rí ẹ̀ka. walakinnani abudun zalumun kama tadiri. walakinnani abudun zalumun kama tadiri. jẹ́mọ́ ní kí tó ní. sírù abẹ́ kéèyàn kan ògùn tó jẹ́. tẹ bá rẹ̀ tó kan àṣírí ẹ̀ ti ta lọ túbú kọ́tù àpọ̀ ṣàkákò. kì í ṣe wọ́n tó kàn kúrò irọ́ fa irọ́ ó kàn mú kinní kan ló fi ra ẹ̀kọ́ ó wá gbé láàrin ọjọ́ wọlé ló máa ń sá ẹ̀kọ́ ládàá ní wọlé ń bẹ̀ ọ́n onídọ́tọ̀ bá fi ara kọ́ tó ṣe àkákò yóò kàn ná apá ẹ̀dẹ́gbò ìrèké bàbá ọ̀lẹ́lẹ̀. satarita uyubi kulla an uyunihim. àwọn tí ẹ bá rìn kan tó jẹ́ ayé ní ọmọ ròyìn wọn àbí sáré òwe kan ni mo jòkó tì wọ́ọ́rọ́ àbá àti àjòkó kalẹ̀ wáyé mùsùlùmí mọ̀ bọ̀ dáadáa mo lọ bẹ́ẹ̀. walakinnani abudun zalumun kama tadiri. ẹ̀yin oní náà dáhùn tọ́ba tiẹ̀ lájẹ́ náà ọ̀sìn máa ké wẹ́wẹ́wẹ́ ilé ìjọba ní ló kọjá náà kàn yìí ẹni kó pa iwo sọlẹ́tọ́ àdìmú ni ó ṣàgbákò ọwọ́ àhánẹ̀ ń sọ ìdájà ń sọ ìdíkiri irọ́ náà ń pa ara àgbèrè ló wà máa mójútó ọ ọdún mẹ́wàá tí a bá ti ń ba kan rẹ jẹ́ wọn ní ti fara yàn ẹnu rẹ ti pọ̀ jù gbogbo àgbèrè ní dàrá ń sọ ìdọ́bi ń sọ lédodo sọdodo sọdẹja ọdún wọn sì àjẹ ọ̀pàdé ní tiẹ̀ níjọ kan. lakinnani jama
Amúrú sọ̀lú. Tó bá di alẹ́ ọ̀la. Ó dalẹ́ ọ̀la. Ẹ pàdé mi. Ẹ tó sọ ní ìlú lòdò. Allah. Ó sọ ní ìlú lòdò. Bẹ́ẹ̀ni. Àwọn ẹja kan rẹ́ẹ̀dì, ẹja kan búlù, ẹja kan dúdú, ẹja kan funfun. Àwọn èèyàn ló sọ d'ẹja. Allah. Ẹ lọ́wọ́ pàdé mi kẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Ọlọ́mọdé ọkùnrin sọ̀rọ̀. Àmín. Kinnani abudun zalumun kama tadiri. Kódà nígbà tí inú bí tán. Tó bí tán. Ó sọ ọkùnrin di àpáta. Ìdẹ́dọ̀sókè èèyàn. Ìdáyẹ̀ ìsàlẹ̀ àpáta. Allah. Síbẹ̀ ọwọ́ tẹ̀. Allah. Ọwọ́ tẹ̀. Bàbá lógun. Bẹ́ẹ̀ bá rìn jìnnà dáadáa. Dáadáa. Tọ́ kéwú jìnnà. Tọ́ sì sin ọlọ́ọ̀ jìnnà àṣírí wà lọ́wọ́ rẹ̀. Allah. Satarita uyubi. Odidi ìlú. Odidi ìlú. Ìlú. Nítorí àlè tí ń yàn. Èèyàn. Tọkọ rẹ̀ gẹ̀ẹ́tì pẹ̀lú àlè. Pẹ̀lú àlè. Wọn lójó sọ̀lú dàhóró. Sọ́dá oró. Kullaha an uyumihim. Ẹ jọ ẹ sọ̀kalẹ̀ Sọ̀kalẹ̀. láti bí ìdánwòde mọ̀lẹ́mọ̀ kíyàn ẹsẹ̀ ríro mi. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ní àwọn ọmọdé springi lẹ́sẹ̀ wọ́n ní mo ní. A máa kí ẹni tí ò tó ni ni. Òun ló lè bínú pa tó dáa jẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ tó bá rí bí rẹ̀ jọ fọ́ kíra ibà yìí ni. Kò lè bọ́ ní ìgbéraga náà ní. Bẹ́ẹ̀ni. Àsòwò tiẹ̀ wàrà Mercedes ìmúni fi ń kí a. Tẹ́lẹ̀ tí ò ní láárí wọn o. Àwọn ọmọ rojọ́ yẹn fọ́dọ̀ lódì. Allah. Bí a ti rí nu. Àwọn làá máa lè jí wọn. Bọ́ọ̀ wọ sọ wọ́n bínú. Ojoojúmọ́ lọ́dún. O tẹ̀ tọ́ba lógun bóòlù ní máa kà dodo rẹ̀. Ẹ má bẹ̀ gbọ́ o. Mo ti gun ni mu. Tẹ́lẹ̀ bá ti wá lè sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀ sì rà láyọ̀. Wa ma biya min khairin. Jẹ̀mọ́ Jọ̀mọ́. ẹ̀ dá mi lóhùn. Náà. Gbogbo bí tẹ bá ti ní mọ́ṣáláṣí láyé báyìí. Láyé. Àṣetánì foríbalẹ̀ mẹ́rin ni. Forúbalẹ̀ ń bẹ̀rí ni. Bẹ́ẹ̀ni, Náà. a lè nà ọ́ méjì báyìí. Kátó kàmú tó ti foríbalẹ̀ níbi tó sin náà dé. Ó sin lọ́ọ̀dé. Allah. Àmọ́ àìnítẹríba ńdọ́tí Ọlọ́run gbé ọ̀la fún Ádámà. Gbé Fádámà. Ọlọ́run ní gbà fún un. Ó ní gbà. Ó ní túmọ̀ tú lánàá. Pé kéèyàn ó tẹríba fẹ́rẹ̀ tó jù lọ lìfọ́tìlì. Torí ọ̀la tọ̀nà ń bá gbé fẹ́rẹ̀ tó jù ọ lọ. Ó lè mọ̀ tù ọ lọ́jọ́ orí àmọ́ náà ti fún lágbàríkà jù ọ lọ fún lọ́lá. Fasaru yuhibbuni. Bàbá ìlú tí wọ́n lọ lánàá mo sọ fún yín Bẹ́ẹ̀ni. wọ́n pè ní Ìjẹ̀bú kí ni rẹ̀ Ìjẹ̀bú Àtìbà. Àtìbà ọmọ tó pè á Náà. ó ti di bàbá lónìí Bẹ́ẹ̀ni. bàbá ni Báyìí. ó wá ní ìlú mi ṣe lè dákẹ́ rọ́rọ́ báyìí wọ́n wá fẹ́ fún ọ ní nǹkan àwẹ̀ níjọ́ Jímọ̀ 50 million ló pé ní mọ́sálásí Bẹ́ẹ̀ni. wọ́n wá ń pín mo lé lẹ́yìn ó ti di bàbá fà Bẹ́ẹ̀ni. kódà ó ti ṣe àṣírí kẹ́mìrì ogun Ó ti ṣe. ó wá ní kó wọn lọ wá tẹ́lẹ̀ aláìsí mẹ́wàá wá àwọn fún ìdajì àpò Ìdájà. àwọn àgbè fún yẹn wọ́n pín ó sẹ́kù Ó ṣẹ́kù. Allah. kí wọ́n lò ní pèyìn ní bàbá ẹni bá ti joyè bàbá ni ẹni bá ti náwó bàbá ni ẹni bá ti dàáfà bàbá ẹni bá ti nípò bàbá àmọ́ ẹyọ bàbá ṣe la bàbá ọjọ́ orí mẹ́ Bẹ́ẹ̀ni. àwọn náà pè ọ ní bàbá pọ̀ wúlò pa àṣàfihàn ọkà sẹ́ńsọ̀ Bẹ́ẹ̀ni. wọ́n sì ń bá yẹn lé tani bó èyí náà dà Bẹ́ẹ̀ni. wọ́n sì ń dá kọ́kọ́rọ́ jọ pé wàá san òkò síwájú Bẹ́ẹ̀ni. gbọmọ kéèké tó bá ṣe àdúgbò ọwọ́ rẹ̀ sì tọ́ òkò sẹ́yìn ti gbọ́n ọmọ náà wà á yẹ ẹni tó ọ̀dà màsí náà tiẹ̀ náà dà múlẹ̀ bàbá mùsíbà. Fasaru yuhibbuni. Àkàwá dàgbà owó Dàgbà owó. àkàdàgbà àpò Gbogbo. bàbá wa ọlọ́wọ́ kẹ́jọ̀kọ́ yìí ni Tájú bóyì. táàbà ṣe mítìnì ìlú Náà. tó bá ṣàwọn àjọyè ni èyàn bá ní owó lòun fi ń nù dí Bẹ́ẹ̀ni. à ní pèsè Allah.
n ta sọ ni pé ìgbìmọ̀ àgbàgbà sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni ṣé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni. wọn ò ní pé ẹ jáde torí ẹ ti gboyè Allah. ẹ gbọ́ Náà. gbogbo ọtí ẹjọ́ lọ ní kí tún wọ inú ọkàn pé ó ti di bàbá báyìí Báyìí. Bàbá dé náà nù. mo fẹ́ ṣe project kan ẹ tún wá pé wọ́n á jẹ́ classmate mi lọ́wọ́ grammar school ó wá dé ní alẹ́ ó ní bàbá àkúnlẹ̀ mọ̀ sí bàbá ọ̀rẹ́ náà máa jẹ tàwákò bàbá mi yóò Allah. ẹ wá ní òní jẹ pẹ́ kò sí ní kó tàka sí mi láti máa gbẹ̀rẹ̀ wá kọ́lẹ́jì lónìí àwọn ébò òní gbogbo àwọn tí ẹ dúkẹ́ ní ọkọ̀ ní ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀yìn ò dàrú ẹni bá gbọ́ ẹgbẹ́ ní bàbá Ẹgbẹ́ bàbá. ìtẹ́ríba mojú lónìí ẹ̀yin ọ̀rẹ́ tó wà ń lóye kọ́ ti lówó Bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ rẹ tó dáa fún ọ lè dàgbé Ọ̀lẹ́ dà pé. ó ní kí ni kò mọ̀wé ìgbà tá a wà ní skul àmọ́ ayé tiẹ̀ ti ra mọ́lẹ̀ Bẹ́ẹ̀ni. ọjọ́ wọn tírèdì ẹ̀ Wọ́n. ó bá sí tiẹ̀ ó bàjẹ́ bàbá àdìbà ni A ní. gbogbo tẹ̀ tó gbélé lẹ́kọ̀ọ́ lágége Lágége. wọ́n pè ní bàbá lónìí ni Àbí. tọ́lá wọn tí ì dá yìí bàbá tiẹ̀ Bẹ́ẹ̀. وما أنا بالذي kàbéèrè torí lókun ọ̀fẹ́ gbọ́dọ̀ pẹ́ńtà Bẹ́ẹ̀ni. wọn tí ní kọ́ ọmọ wọn jáde láti máa mójútó a. يحب grand ẹ̀gbọ́n chief commander. ولكن شبهوني بالغير tẹ́ ẹ bá ṣe tètè dé sí Náà. torí lẹ́yìn náà ọjọ́ márùn-ún ní ibi sọ Bẹ́ẹ̀ni. òní ní ọjọ́ kẹta Ọjọ́ kẹta. okùnjọ́ méjì Ọjọ́ méjì. táàbí ṣe kí ni àtún amú tọ́pìkì ní àtún tún ìṣẹ̀pọ̀ ọjọ́ márùn-ún Bẹ́ẹ̀ni. jọ́ márùn-ún la fẹ́ máa sọ kẹ́lẹ́ bá gbádùn rẹ̀ àmọ́ ẹ lọ tẹríba o Lọ tẹríba. obìnrin tó fáyìn tẹríba o tọ́lọ́kùnrin ò tí ì pè ọ́ o tọ́sílẹ̀ tí ń pè aláwìn ní o tọ́láǹtì rẹ tí ò fáyìn tó ti lọ́kọ̀ ó jù ọ́ lọ o Jọ lọ. ìwọ́n lo tòmátì àmọ́ ọtí rẹ ni fẹ́ ọ jẹ́ tí yíwọ́ bọ̀ nù tọ́láǹtì rẹ tí wọ́n mú níkà ó wúlò jù ọ́ lọ torí ti wà lábẹ́ ẹnìkan dá mi lóhùn Eléyìí béèrè pé. eléyìí jòkó jòkó torí àjọ travel day ni Lọ́jà rẹ̀ pé. àníyàn tí wọ́n náà. Pé obìnrin tí ó ti bímọ fún ọkùnrin àwọn náà ti so igi. ee So àwọn aṣọ àjọ ṣe àṣàrò pé kàn so igi. Àwọn lọ lé bàbá ìyàwó láti lọ so igi. Wọ́n adalẹ́jọ́ yẹn wọ́n retí kí ìyàwó wọlé bí ìyàwó ṣe gbé ọrùn lẹ́yìn ọdún kan. Kí ni ìdájọ́ obìnrin bẹ́ẹ̀? ó dalẹ̀ ni ìwọ náà sọ pé yóò pe rọ ọmọ tó ọtọ́jú bá tó bímọ fún ọ igi wo lọ bí ó bọ̀ so kọ́mítà kúté mú lọ́rùn ẹ̀yin obìnrin má dalẹ̀ o ọ̀dàlẹ̀ ní ọ lálẹ́ ẹjọ́ yìgì tọkọ rẹ ti ń fìtura rẹ sínú ilé Bẹ́ẹ̀ni. torí alẹ́ mi ó lé Àwọn ẹbí retí kí ìyàwó wọlé. ìkà ó ti lọ mú mukúmu ọlọ́ni mo ẹ sá lọ ọ̀dàlẹ̀ ni mo tí ò ní ṣe kò yẹ kó ṣe kí ni kò yẹ kó sọ pé òun ò ṣe ìkànnì kí ni wọn náà ń wò lọ́dún kan tó ń sọ yìí kí wọn náà jẹ̀bi ẹjẹ́ ayọ̀ síra wọn. Obìnrin tí ń ṣe aládàá rẹ̀ lọ́wọ́. Pé àwọn afáàsì wọn sọ fún ẹgbẹ́ gbogbo àti ọkọ wa ti pé obìnrin náà ló gbọdọ̀ máa dá lóhùn. Ọkọ wa pè é ó wá ní òun ṣe aládàá lọ́wọ́ ọkọ wa dà wọ́n jáde òun lọ́ta o ó dá náà láṣẹ lórí ẹgbẹ́ lọ́gbọ̀dọ̀ fún mi. kò gbọdọ̀ ṣe Obìnrin tó wá fún olú ẹgbẹ́ láyè obìnrin lẹ́sẹ̀ rí òun lẹ́sẹ̀. ẹjọ́ lẹ́sẹ̀ ni ẹ̀gbọ́ gbogbo ẹ̀dá tó bá súnmọ́ ìyàwó ẹ̀ nígbà tó ta red flag ó wá súnmọ́ sẹ́rí ẹ̀jẹ̀ tí ń bòde o àzá àárẹ̀ ni àárẹ̀ ni sọ́ni bá ṣe wọ́n ẹ̀gbọ́ tó bá ń gbọ́ ó tẹsẹ̀ bọ́ gbòǹgbò sàkálà wà ń wá aburú sí ọ ọkùnrin pọ̀ mọ̀ wú ni àárẹ̀ ni ó pa ọ́ dànù ọwọ́nú àárẹ̀ nù ó fò ọtí ẹ̀ kórìíra dákun ọ̀fẹ́ wẹ̀lú ẹ̀jẹ̀ èmi ló mú ọ tó tó bá ọwọ́ rẹ̀ jáde oríire ò pé wọ ìyàwó náà ọ gbọ́dọ̀ gbà ọdún lọ rojú ọ̀nà fọ́ màálù. Ẹ bá mi tọrọ àdúrà fún ọkọ àfẹ́sọ́nà mi. pé kí ni àmọ́ tí ń ṣe o.
sọ̀rọ̀ tẹ̀ kọ́lọ̀ jẹ́ ó fẹ́ ọ ní àbí kọ́lọ̀ mọ́jọ́ ó jáde mọ́ àmọ́ tí ń ṣe tó kọ́ lọ́la àmọ́ tí ń ṣe o àdúgbò bá lù ọmọ kàákà àgbàlagbà lọlé. sèyàn ni mo play ibi ludo nínú àwẹ̀. ludo àti sọ yín láì mọ iye ìgbà ọ̀ lè play rẹ̀ kúránì ní ọmọ ké bọ́ọ̀sì mọ́ ọmọ gbọ́ ludo wo lọ ta. àwọn méjì bí àmẹ́ta ń kọ ọ̀rọ̀ lórí eléyìí. lórí kíni. aláàkọ́ bẹ́ẹ̀ ó ní ẹjọ́ ibà sọ̀tàn ànábọ̀wá Muhammad. ṣé báyìí náà bí ṣe pilẹ̀ ní kí n sọ ni àbí tó ṣẹlẹ̀ ń tọ́tọ́ bẹ́ẹ̀ kú. ó dáa asáfẹ́ béèrè tí bá ti bá ọ̀rọ̀ tẹ́lifà lọ́la ó kú ọ láàbí àtọ̀tún láàbí ó dáa pẹ̀lú ògbó ọlọ́run àwọ̀ náà rà nábì Muhammad àmọ́ rà nábì ọjọ́ mẹ́wàá ní ibi sọ yorùbá nábì dáadáa ẹ̀fẹ́ dà nǹkan lẹ̀ ọlọ́jà gbára yóò ká o bí bá tú lẹ̀ tán níbi ọ̀rọ̀ ànábì ya Mustafa ya Safwat ar-Rahman صلى عليك الله يا عدناني. àmọ́ tí bá fẹ́ bẹ̀rẹ̀ tànàbí àmọ́ mú wé lọ́wọ́ bóun náà ṣe bí gan njẹ́ sábẹ́ bí ànábì kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn òwú èjìrè. يا مصطفى. ó dáa ta ló gbẹ̀bí ìyá ànábì njẹ́ sábẹ́ bí àwọn mélòó kan lóbìnrin tó gbẹ̀bí ẹ̀ ayé ni wọ́n wà ní àbọ̀rùn gbàtẹ́ wa bí tán dọ́mìnà ni wọ́n fi gbà tí wọ́n fojú kàn tí ìyá rẹ̀ ò tiẹ̀ rí inú yàrá tẹ́ gbé sí ìyá rẹ̀ ló wọ̀ bẹ̀ ìmọ̀lẹ̀ ń ta ìyá rẹ̀ padà kò rí fúnnámú kò rí gbé fáì fún àwọn ọjọ́ kan ní sọ nísìn. Babalógun ẹ̀tọ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ fẹ́ tọ̀ pàmòsà ànábì gbogbo ìnìyẹsì máa rìkọ́dù ẹ̀ torí ó sọ àwọn ọ̀rọ̀ kẹta ẹ̀gbọ́ rí nípa ànábì Muhammad ń gbọ́ jèrè. ìdájọ́ wo ni bẹ fún tẹ́tẹ́ títa àti jìbìtì. tẹ́tẹ́ gbogbo ẹ̀ náà ti bẹ̀ ti pẹ́ àyà bẹ lórí ẹ̀ òun náà ní adáàbò kìnìkan jẹ kìnìkan dẹ̀ tó ń ta ní ìsẹ́yìn èmi dáàbò ní ìsẹ́yìn nìkan ibi tó ti rówó mùsíbà tiẹ̀ nù kó wọ́n ní mo bọjà àwọn jẹ́ àmọ́ kò dáa tó mú nọ́mbà kiri wèrè fi amú nọ́mbà fún ọ kí ni ó jẹ lónìí ìwèrè ní ìyá rẹ nàbà fẹ́ẹ̀fù ló sọ kí ni o tó sọ wọn náà ìsẹ́rò ló wí o orí rẹ burú ọ̀dọ̀ rẹ wèrè. ó yá ọkùnrin mẹ́ta ọmọdé wọn bínú. ọkùnrin tí ó fẹ́ fẹ́ ọmọbìnrin. màtí fẹ́ lọ. tó ọmọbìnrin wa mọ hàn ìyá rẹ̀ ọmọ ìyá ló ń fẹ́ lọ iléèwé àti ìyá àtọmọ wa jọ bẹ́ẹ̀ pé kó tọ́ ní iléèwé ó wá tọ́ jáde tán ló bá lóun sí wọn. táyọ̀ lòun sí wọn. ìyàwó lòun sí wọn kọ́kọ́ sí gbogbo owó tó ná. wọn ò bí dáhùn kó o làbí jèrè. يا مصطفى يا صفوة الرحمن. ọwọ́ one chance. Leg over. يا صفوة الرحمن. sọmọ tó dọ̀ láàmú ìwọ náà fẹ́ sáyẹ́nsì ẹ̀ ìwọ tó lọ fẹ́ kọ́ ló kàwé ọ̀rẹ́ fìdí ìkòkò ó ní fẹ́ ọmọ ẹ̀rín yín pa mí ẹ̀yin tẹ́ kàwé tẹ́ ń tọ́ omi tó bá ti lè ní kó débi tí ń lọ yóò ti fẹ́ gbọ́ rẹ pàdé ìwọ tó ń gbé mbó ìbò lọ sọ àṣẹ seriously. yóò fa kí ní sọ̀rọ̀ ìgbòho tó bá sì sọ àjọ ṣẹ̀ṣáàmù. ẹ̀dá ṣẹ̀ṣáàmù ọmọ kì í nínú mo ní pé báyìí ọdún bá ti ṣẹ̀ṣáàmù ọmọ tó ti ka fóònù tó ti jáde ọwọ́ ń jẹ èsúrú láti rìn wọ́n ń jẹ èsúrú. kò ní fi ọmọ ẹ̀ wọ́n mú sí tí wọ́n fọwọ́ ta náà wọ́n tó ti lajú.
ó wá fẹ́ lọ wọ ọmọ ní skul ó wá agbádá wọ bàtò òjò ọmọ nínú dodo mọ́tòlá ní ẹ̀dọ́. ó wá dé àpèjì sí. tó bá ti múra kó bá tètè padà kó fẹ́ lómi bó wọlé náà kò ní bímọ fún ọ àlè ní òmò bímọ fún ó rọ̀ lọ́wọ́ ni tí ò fẹ́ ọ ó dìde bá burú yẹnyẹn ni ọjọ́ padà ń kọ́nà ń gbọ́dọ̀. ó bẹ̀ pé ipò olóbìnrin lè dé yán. dákun sọ̀rọ̀ ètò kàkẹ́ mo lọ́kùn tẹ̀lé tìrìtì ẹ̀ èyí tó kàwé tó lóun fi ọmọ èyí ṣe oyíwọ́ fún ọ. ipò wo ni obìnrin lè dé yányá tí ò fi bọ́ lọ́wọ́ ọkùnrin. kò sí kò tóbìnrin lè dé ọba àpé sẹ́mìntì tádàkùn bá ti ń fẹ́ sí ọkọ rẹ̀ níta tásán nílò òkè yóò fẹ́ sílẹ̀ náà rè. òbúrúkú obìnrin náà máa ń dẹ́dẹ́ náà ẹ̀yin obìnrin ẹni náà tó kẹ́gbọ́n ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ yín pẹ̀ sí mọ́ tọ́ba gbọ́ ìyọ̀ǹda lọ fẹ́ lómi fún. torí kíni ọkọ tí wọn náà fẹ́ bọ́kà ò bá kó àṣẹ rẹ̀ ikú ni gbọ́dọ̀ fẹ́ kó máa lọ kó máa dìbà gẹ̀rẹ́ ìwọ ni ọmọ ẹ̀jẹ̀ tó dáa kọ́pọ̀ ní hẹ́gẹ̀hẹ́gẹ́ ọmọ ọdún mélòó ni ọ tẹ́lẹ̀ náà ọmọ mi ti ń bí mi gbà náà nǹkan ọkọ rẹ náà sùn. ẹ wá ń fi ayé gbírí sílẹ̀kùn lẹ́yìn ẹ wá ń patẹ́ pọ̀ ṣòkòtò mẹ́fà ọkọ náà yà gbọ́n ó ní sáàmù mi lò ó rọ mi lò ó ló sùn lọ ìwádìí olóyún yẹn mi jẹ ààrẹ èbùmí ní sáàbù jẹ ni àlọ́ lọ oko tó ti dá pamọ́ dá yòókù wọ́n eré ìyàwó lé kò sí kéèsì ẹ̀ olóni ọ́ ó mójú tó kọ ni gẹ́lẹ́gẹ́lẹ́ burú jù ó mọ̀ dànù ńlọ́jọ́ ṣé èèyàn lè rí ọlọ́run. mi ò lè dá ẹ lẹ́yìn o tọ́lọ́lọ́ ò dá rí o. sẹ́rí ni èrè bàbá sẹ́yìn lè rí ọlọ́run mi ò lè dá ẹ o ẹni bá rọ́lọ́ ni ọmọ akọ aṣọ fún ọ. ẹ dájọ́ wà dúrà sẹ́ni pé ìbéèrè gan ara wà sí ni ìbéèrè tá a prepare fún tí bá ń wá ọpọlọ rẹ máa pè sí ni èmi rí kí wọn tó kó wá àwọn ẹ̀gbọ́n bá àmọ́ ṣẹpẹ ìṣe wá sí débi sómi ìlẹ sọ pé òun ò ṣe mọ́ ọ̀rọ̀ mi ò lọ ọbẹ lónìí ìbéèrè wá ṣe kí ni ó wá mú wa ó tún ti di wá sínú ẹ tó kẹ́kọ̀ọ́ ọrùn fọkọ yín ọsẹ náà ṣe mọ́ gbọ́dọ̀ dàgbàdé àríkà ó ní àádọ́ ìtútù gbogbo náà látàárọ̀ èyí tó dùn mọ́ ọ̀nà alágbéyàwó rẹ̀ tí ó ṣe ẹ tẹ́wọ́ àdúrà ọbalógun ọlọ́wọ́ náà ti fi ń jí ọlọ́run yóò fi àánú rẹ̀ bá yín lò aṣọ kàrámà tẹ̀ ń wọ̀ ká ẹ̀ ní pọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ àtúgbò àwọn tẹ̀ ń kó ká lórí bàbá wa ọlọ́wà ẹ̀ ní ṣe òfò gbogbo ọlọ́run ní já ṣòfò àníyàn tẹ̀ máa mú wa ń kọ́ mo ti ní everyday máa mú wa 100 naira wá gbàtọ́ wà ẹ̀kọ́ gbàtọ́ ìlú lọ san o ọ ti sọ oríire nìyẹn ẹ káre kó o lọ́nà májọ tẹ̀ wọ́n lé o ẹ̀sẹ̀ ẹ̀ mú 100 naira máa mú bọ̀ ẹ̀yà lọ́nà ẹ̀ tí wọ́n kọjá ọlọ́mọdé kẹ̀lẹ́ká tí ò ní sọ oríire ẹ máa gbà lọ́wọ́ làáfin rẹ̀ kó sí jẹnẹrétọ̀ bàbá làáfin rẹ̀ kó lálẹ́ jẹnẹrétọ̀ wa tẹ̀ sí rí pàṣẹ tán yóò lo epo 10,000 torí mu epo tààrà ẹ̀wọ̀n yẹn iná tó gbé bínẹ̀sì pọ̀ tó àtẹ́ńjìnì jẹnẹrétọ̀ kan nìyí ẹyọ kan péré ó tún wà lè gbé bí mẹ́rin rẹ̀ báyìí ó wà lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀kọ́ 2 million naira máa balógun lẹ́ ń wò bàbá balógun máa pọ́n alẹ́ ẹ máa pọ́n ọlọ́run lé wọ́n tún wá ń sọ ọmọ yẹn sàkọ́ ẹ̀ wọ́n tún wá ń sọ fún bàbá wa ọlọ́wà pé múra dáadáa o àáfẹ́ lọ tó bẹ̀ wá o
ẹ̀rí ọ̀sẹ̀hún èso tí a fi nù èso tí a fi ó fọ Balógun lẹ́kùn ọlọ́run nípa wàsíìrì fún ọ. ọmọ wàsíìrì wù mí ìyàwó bàbá rẹ nù. kódà Balógun atúnwòrè ọ̀fẹ́ kan gbà àwọn ndla àṣẹ gbogbo ọmọ tí sábúrú bẹ́ẹ̀ tẹ́ ṣe kánìkàtà láti kó mẹ́wàá lójú ẹsẹ̀ méjì ẹsẹ̀ wọn ẹ̀ ní parẹ́ ìwé lókùn tí wọ́n mú lọ́nà àwọn bá dùdú jẹ torí bí oṣù náà wọ́n rárá lẹ́nu ẹ̀tọ́ kó jẹ́ Balógun gẹ́gẹ́ ti sọ gbogbo ọmọ wọn yóò máa ṣiṣẹ́ fún wa torí àfẹ́ kí ó fò ká àwọn àwọn àlùbáríkà kó wọ ọ̀fà wá ẹ tẹ́wọ́ àdúrà yín ẹ bá ń ṣe àdámúnáṣẹ́ fún bàbá wa Balógun adé ìjẹmọ́lọ́ ṣe tí ó yẹ bí bá ṣe jọ máa jòkó ní bá ṣe jọ jò ní ń tẹ́ fẹ́ ọlọ́run ní tí ó yẹ. àdámúnáṣẹ́ rà jáde. bismillahir rahmanir rahim alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak fa inna ma'al 'usri yusra inna ma'al 'usri yusra fa idha faragta fansab وإلى ربك فارغب. أفسر ربنا ربنا آتنا في الدنيا حسنة. آمين. أجل تتدلل وفي الآخرة إن شاء الله وفي الآخرة حسنة.